ṣàròjù olóore abẹ́ orí ẹ jájọ́ kí. ṣàròjù olóore abẹ́ orí ẹ báwa kí. àṣẹ́kì amadu alimukuta bàbá kọ́lọ́hún sọ bàbá kọ́lá yóò má dògún lábẹ́bẹ́ kọ́lọ́hún ṣọ́yìn. olórin àgbáyé kọ́mándà alẹ́ àdàbí ọmọ Ìlọrin nítorí bàbá mi ṣèkì amadu alimukuta. ẹ̀múrú ẹ̀ wá kárí láyé táwa yìí kọ́ mọ́ ṣẹlẹ̀ rí irú ẹ̀ mú jáde irú èèyàn tí ó dàbí ṣe ìyá amadu alimukuta muhammadu rasulullah kọlọ́hún ṣọ́ bàbá onílù máa pẹ́ fọlọ́hún tó lógo èmi àfihàn fọlọ́hún tó lógo èmi àfihàn kálukú mo tiẹ̀ mo bẹ̀ tí mo tèmi. ẹ̀yin tẹ́ẹ̀tì ní nọ́mbà lọ́wọ́ ẹ ṣáà sùúrù. fọlọ́hún tó lógo èmi àfihàn kálukú mo tiẹ̀ mo bẹ̀ tí mo tèmi. ohun tí mo mú gangan nídìí ọpẹ́ mi àṣírí ayé mi o muhammadu oya. fọlọ́hún tó lógo èmi àfihàn kálukú mo tiẹ̀ mo bẹ̀ tí mo tèmi. ohun tí mo mú gangan nídìí ọpẹ́ mi àṣírí ayé mi muhammadu eléyìí rẹ ti ń bá ń bí jẹ́ ọwọ́ ẹ̀ lókè olórí rẹ nínú ọkùnrin náwó ẹ̀ sókè máa gbé sókè tó bá fẹ́ mókè wò ó ọ̀pọ̀ ni wọ́n wà lókè ṣùgbọ́n àwọn táwọn wà lókè àwọn tí wọ́n rálẹ̀ tí wọ́n ò ti dókè wọ́n ò fẹ́ ká dókè tó bá fẹ́ dókè náwó ẹ̀ méjèèjì tí ó ga sókè sọ wípé fọlọ́hún tó lòdò òní àfihàn kálukú mo tiẹ̀ mo bẹ̀ tí mo tèmi. ohun tí mo mú gẹ́gẹ́ nídìí ọpẹ́ mi o àṣírí ayé mi muhammadu ni fọlọ́hún tó lòdò òní àfihàn kálukú mo tiẹ̀ mo dẹ̀ tí mo tèmi. ọmọ àràmú kí ohun tí mo mú gangan ọmọ bàbá mọ̀ nídìí ọpẹ́ mi bàbá mọ̀ pé àjọ tẹ̀ ọmọdé mi. olórí àgbáyé olórí àgbáyé kọ̀mándà lè ní jẹ́ Ali Adabi Ali Gambari Ali Ìlọrin Ìmáàmù Ṣuara kọ̀mándúdú tán nítorí Mọ̀lánà aláàánú àgbáyé àfà àgbáyé tó sọ wọ́n nínú ayé Ṣéèkì Amadu Alimukuta ní Muhammadu Rasulullah global family nítorí bàbá la ṣe wá aláàjì kọ́mọ́dà olórí àgbáyé ẹ̀múrú ẹ̀ wá kárí ẹ̀múrú ẹ̀ wá kárí. wọ́n wá nẹ́jọ́ mi lẹ́yìn ẹ̀múrú ẹ̀ wá kárí. àkàndé èèyàn ló jẹ́ o ẹ̀múrú ẹ̀ wá kárí. àkàndé èèyàn ló jẹ́ o táyé ó fi tákọ́ máa dà olórí irú ẹ̀ láyé mọ́. ẹ̀múrú ẹ̀ wá kárí. àkàndé èèyàn ló jẹ́ o táyé ó fi tákọ́ máa dà ò lè rí irú ẹ̀ fún wa. ṣé wàá máa bù bàbá o àfa àtọ́lọ́ǹkẹ́ o ṣàmádù nìkan ni níbẹ̀ nílùú Èkó ni ṣé wàá mádù nìkan ni ló jẹ́ nílùú Èkó ni
eléríire ẹ fún mi lésì ẹni tó bá sórí ire ayé yẹnyẹn mò ń bèrè question ṣẹṣẹ wà Amadu nìkan ni nígbà nínú Èkó ni rárá rárá má tẹ̀lé mi mi ò pílánì tí mò ń ṣe yìí àníṣe Sheikh Amadu sóun nìkan ní bẹ nílùú Èkó ni rárá wọ́n yà pa. Mo bèrè ní ṣé Sheikh Amadu Al-Muqtari nìkan lọ́lọ́run gbówó fún níbẹ̀ nílùú Èkó rárá wọ́n yà pa. Ṣé Sheikh Amadu nìkan láláàánú ni nílùú Èkó ni rárá wọ́n yà pa. Ó ṣe wá jẹ́ Maulana ó ṣe wá jẹ́ bàbá wa Sheikh Amadu Al-Muqtari lọ́mọdé sunkún lọ́bẹ̀ àgbà ń sunkún wọlé ẹ̀ ọkùnrin sunkún wọlé ẹ̀ obìnrin sunkún wọlé ẹ̀ wọ́n rí dùnú níbẹ̀ àṣórí ló yan bàbá bàbá kọ́ ló yan ara rẹ̀ àníyàn múrú ẹ̀ wá kárí ẹ̀ múrú ẹ̀ wá kárí àtàndé èèyàn ló jẹ́ o táyé fi tọkọ mọ́gbà ẹ̀ lè irú bàbá wa. ẹ mú rí ẹ wá dárí àkàndé èèyàn ló jẹ́ o Al-Muqtari táyé fi tọkọ mọ́gbà ẹ̀ lè rí irú bàbá wa. ló jẹ́ pé ẹ má farawé kò ṣe farawé. ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá alálùbáríkà ẹ nawọ́ sókè ẹ jẹ́ ìrọ́wọ́ yín ìtí mo wí ẹ bá wí bẹ́ẹ̀ bó bá ṣe pé ìtí ṣéhù ṣe ó kún yín lójú tó bá jẹ́ ìtí ṣéhù ṣe ó kún yín lójú ẹ sọ wípé ẹ má farawé kò ṣe farawé. ẹ sọ wípé ẹ má farawé ẹ sọwọ́ ráyì ẹ sọwọ́ ráyì sọwọ́ ẹ ráyì sọwọ́ ẹ ráyì ẹni tí o bá náwó lẹ́gbẹ̀ẹ́ rẹ fura sí mọ̀náfìkì ni ó sì jẹun Muhammadu ọjàta Muhammadu ògbówó Muhammadu Al-Muqtari ó wà lè sọ̀rọ̀ sókè àtàyè ṣe wọ́n sọ wípé ẹ má farawé kò ṣe farawé Sheikh Amadu Al-Muqtari àkàndá Ọlọ́run ẹ má farawé kò ṣe farawé Sheikh Amadu Al-Muqtari àkàndá Ọlọ́run. eléríire kó bá mi wí bẹ́ẹ̀ bọ́ọ̀ bá sọ̀rọ̀ sókè ìwọ náà wà á mọ́ òkè sọ pé ẹ má farawé kò ṣe farawé. ògbọ́ ẹ má farawé kò sí farawé Sheikh Amadu Al-Muqtari àkàndá Ọlọ́run ẹ má farawé kò sí farawé Sheikh Amadu Al-Muqtari àkàndá Ọlọ́run. mímọ́ nìkan kọ́ lọ́lá ń fún bàbá o Muhammadu Rasulullahi global family bàbá wa o mímọ́ nìkan kọ́ o lọ́lọ́run fún bàbá aṣọ sẹ́ńbẹ̀ ọlọ́run fún bàbá kó tó sọ yóò ṣẹ ọlọ́run fún bàbá yóò sọ yóò ṣẹ ọlọ́run fún bàbá àwọn tàbí ṣéwù ọlọ́run fún bàbá Amadu Al-Muqtari ọlọ́run fún bàbá lálásọ̀ọ̀sẹ̀ ọlọ́run fún bàbá àní ìmọ̀ nìkan kọ́ lọ́lọ́run fún bàbá afúnlásọ̀ọ̀sẹ̀ wo afúnlásọ̀ọ̀sẹ̀ afúnlásọ̀ọ̀sẹ̀ kọ́ lọ́run sọ bàbá ẹ má farawé kò ṣe farawé Sheikh Amadu Al-Muqtari àkàndá Ọlọ́run wọ́n fẹsẹ̀ bí bàbá Isma wọ́n fẹsẹ̀ bí bàbá
kò tí ẹ jọ bàbá Ṣéhù Amadu ni wàláyé náà bàbá wọ́n sọ wípé jùjú lójú èlé nìní wèrè ní náà jùjú eléyìí ti jùjú àṣẹ Ọlọ́run lè yí ó kọjá àdọ́gbọ́n sí ẹ̀kọ́ farawé kò sí farawé Ṣéhù Amadu alimukutaru àkàndá Ọlọ́run ẹ̀rọ farawé kò sí farawé. Ṣéhù Amadu alimukutaru àkàndá Ọlọ́run ni. bọ́lọ́bọ́ láwùn lòun ráhùn níṣẹ́ kò mọ̀ pé òun lòun rárá òun níṣẹ́ ó fẹ́ ṣe bí bàbá ló bá yí máa lọ́wọ́ ó fẹ́ ṣe bí bàbá ó yí máa lọ́wọ́ gbèsè ló jẹ bọ̀ o Ọlọ́run ò rà níṣẹ́ gbèsè ló jẹ bọ̀ o Ọlọ́run ò rà níṣẹ́ àbínibí tẹ̀rí yẹn yàtọ̀ sábìlìtì ẹ má farawé kò sí farawé Ṣéhù Amadu alimukutaru àkàndá Ọlọ́run ẹ má farawé kò sí farawé. Ṣéhù Amadu alimukutaru àkàndá Ọlọ́run ni. ó yá sọ pé báwa ṣe ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́. ẹgbọ́n o kọ́mẹ́ndà gbogbo ẹni gba ráìsì gbogbo àwọn tá a ti gba ráìsì nínú ẹ̀yìn tá a ṣẹ̀ṣẹ̀ fún tán sísìn àwọn tá a ti gbà ẹ dúró nínú ẹ̀yìn tẹ́ gbà tán nísìn ẹ dìde gbogbo àwọn tá a ti gba ráìsì tí ò ní gbé sókè báyìí gba ráìsì nísìn gbé ráìsì yẹn sókè báyìí kó o máa wá jáde ẹ̀yin tẹ́ ẹ ẹ ti tẹ gbà ráìsì yẹn máa jáde lọ. bẹ́ẹ̀ máa gbọ́ o ó yẹ máa jáde. àwọn ọmọ òpó wà lẹ́nu ọ̀nà tá a bá méjì lọ́wọ́ ẹ gba méjì pálá ẹ̀ tá a bá fi lè bá méjì lọ́wọ́ ẹ wọ́n máa dá méjì lọ́wọ́ ẹ ní o. ẹ má gbé méjì jáde. gbogbo owó tó ti gba ráìsì ó yẹ máa jáde síta. iwájú ni kí ẹ máa gbà ẹ má gbà ẹ̀yìn jáde. àfẹ́sà ìdìdá ẹ lọ ti géètì ẹ̀yìn yẹn. ká má ṣí géètì ti ẹ bẹ̀rẹ̀ má o ṣí géètì ẹ̀yìn. géètì tó ń gbà jáde nìyẹn géètì o tó ń gbà jáde òní ká máa gbà jáde. ẹ fà wọn tí ò tí gbà kalẹ̀. àwọn tá àti ìgbà kan dúró àmà àwọn náà. sọ pé báwa ṣe ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́. ẹ bá wọn ṣí géètì bẹ̀ yẹn kọ̀mọ́ndà ẹ̀dún sọ̀rọ̀ náà ẹ̀dá kùtọ̀ lọ́wọ́ wọ́n ní ẹ wọlé ṣí náà géètì wọlé. ẹ ṣí géètì ti bẹ̀rẹ̀ ká jáde. wọ́n ní ẹ ṣí géètì. sọlọlọ. bàbá ní ẹ ṣí àwọn kan géètì. fẹ́ wọlé àwọn kan fẹ́ wọlé àwọn kan fẹ́ wọlé wọ́n ní ẹ ṣí géètì. ẹ máa lọ bẹ̀ yẹn ẹ máa lọ bẹ̀ yẹn ìwọ tó ẹ ti máa gba lọ géètì ráìsì. ẹ bá wa sọ fún wọn. wọ́n ní òun máa lọ ta. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbà. ẹ̀yin tẹ́ ti gba ráìsì. wọ́n ní o gbé ráìsì rẹ sókè tó bá ti gba ráìsì. ẹ máa aláwọ̀ anybody kó wọlé mọ́. ẹ jọ ọsẹ ń ìwọ gbọ́ tó ti gba ráìsì. bàbá táyé ṣe ẹ bá ń gbé wọ́n ní o ẹ gba bá ń ráìsì gbé rẹ sókè. ẹ jẹ́ máa lù ú bígbà tó lọ́wọ́. àwọn tá a fọ́ jáde rẹ̀ ká tó fọ́n tó kù. ẹ jẹ́ kí bàbá bígbà jòkó. tó lọ́wọ́. ẹ jọ bàbá akárí ẹ ká máa wọlé. popo you open that iná for them owó make them go kòkòrò tán. make them go make dáńgáàdì them go. no they no go open. níná owó no kòkòrò entrance no tán. entrance for now no entrance. alhamdulilah gbogbo àtàtì fún ní package gbogbo àtàtì fún ní rice. ẹ jẹ́ ká jáde alhamdulilah ayọ̀dá yín. ọwọ́ ta ni máa kí lù ú ẹ̀yẹ bígbà wà tó lọ́wọ́. gbogbo ẹ̀yẹ ta ló níná owó kòkòrò ọwọ́ tán. ta ni kí ibẹ̀ wà. ló wà. ẹ̀yin tẹ lówó ẹ̀ta wà lọ́rẹ̀. níná owó kòkòrò tán. ẹ̀yin tẹ lówó ẹ̀ta wà lọ́rẹ̀. ẹ jọ àfẹ́sàìdì security Fọláwíyọ àfẹ́sàìdì security Fọláwíyọ dà ẹ ṣí géètì fáwọn ẹ èèyàn lọ wọ́n sí fẹ́ géètì jáde tẹ̀yìn bì wọ́n fẹ́ jáde. ẹni kó má ṣí ti tẹ̀yìn ẹ kó má ti wọlé tẹ̀yìn ẹni jàmbá kó má ṣí tiwájú yìí. níná owó kòkòrò tán. ní ẹni sòrò
a ní aláwọ̀ kẹ́rì kankan wọlé ọ̀tí tá a bá dẹ̀yìn lóòótọ́. nínú owó èkó tán àti fún yín ní káàdì. ẹ̀yin tẹ lówó ẹ̀ta yé lọ́wọ́ nínú owó èkó tán ẹ̀yin ò sí gbà. nínú owó èkó tán ẹ̀yin tẹ lówó ẹ̀ta yé lọ́wọ́. àwọn èèyàn wà ń bẹ̀. ó ṣe kọ̀mándà ó ṣe. Sheku Amadu lójó lélẹ̀ wípé kánáwó Fáláyì ní ẹ ṣí géètì o. ìtumọ̀ ń ṣàlékún oore ni tó ti lẹ́bẹ̀. àwọn olówó wọn ń páyà òsín tábà ti. wọn ò fẹ́ aláìní lọ́wọ́. ẹ̀rù ń bà wá nítorí pé báwọn bá lọ náwó rẹ̀ jù wọ́n ti géètì yẹn padà. bóyá ó sì ó lè ta wọn. àpèjúwe lèyí fún Ṣéhù náà àpèjúwe rè lára Ṣéhù wa. Sheku Amadu ní mọ́kútà. Bàrámà lọ́jọ́ tí bàbá náwó bọ̀. ẹ sọ fún mi sọ́wọ́ wọn tán. àwọn èèyàn rẹ̀ làwọn darí lórí yóò. Muhammadu Rasulullah family. Bàbá o lọ́jọ́ tí wọ́n ti tọ̀ rẹ̀. ẹ sọ sọ́lá bàbá wa tán. Sheku Amadu wà ní mọ́kútà. àwọn anájọ́ tó jẹ́ mi wípé. olówó yàtọ̀ sálánú. aláàánú yàtọ̀ sólówó. olówó yàtọ̀ sálánú. olówó yàtọ̀ sálánú. aláàánú yàtọ̀ sólówó. báàmì àgbà ọmọ táyé ṣe àwọn ni wọ́n sọ pé olówó yàtọ̀ sálánú. aláàánú yàtọ̀ sólówó. tó bá fẹ́ níyì bí bàbá o ìwọ náà tọrẹ bí bàbá. ó yà sọ pé bàbá alágége tànà bàbá alágége tòní. sọ pé bàbá alágége tànà bí bàbá alágége tòní. bàbá alágége tòní ní bàbá alágége tànà. ẹni bàbá bẹ́ẹ̀ tó sì dàmà bẹ́ẹ̀ yóò sórí rẹ̀ àṣeyọmọ. bàbá alágége tànà ní bàbá alágége tòní. bàbá alágége tòní ní bàbá alágége tànà. ẹni bàbá bẹ́ẹ̀ tó sì túmọ̀ bẹ́ẹ̀ yóò sórí rẹ̀ àṣeyọmọ. sílé yín ló wí yẹn bàbá alágége tànà ní bàbá alágége tòní. bàbá alágége tànà ní bàbá alágége tòní. bàbá alágége tòní ní bàbá alágége tànà. ẹni bàbá bẹ́ẹ̀ tó sì dàmà bẹ́ẹ̀ yóò sórí rẹ̀ àṣeyọmọ. bàbá alágége tànà ní bàbá alágége tòní. bàbá alágége tòní ní bàbá alágége tànà. ẹni bàbá bẹ́ẹ̀ tó sì dàmà bẹ́ẹ̀ yóò sórí rẹ̀ àṣeyọmọ. Oya Sheku Amadu Sheku Amadu Muhammadu Rasulullah anakiratu badali marifa kò ní tọ́sí bàbá ẹ̀ bá wà ṣámi. الشيخ أحمد مختار bàbá محمد رسول الله bàbá wa النكرة badali marifa kò ní. tọ́sí bàbá ẹ̀ bá wà ẹ sọ sáà. wípé ìdálá 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 lẹ́mọ̀ràn délé kọ́lé mi ya Rasulallah. ìdálá ìdálá lẹ́mọ̀ràn délé kọ́lé mi ya Rasulallah. bó o bá fẹ́ràn nẹ́bí náwó rẹ sókè o ò tí ì gba ráìsì ó máa kàn ẹ̀wọ̀n ìpín kan. ìwọ náà náwó sókè ó sì máa kàn sọ pé ìdálá 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 lẹ́mọ̀ràn délé kọ́lé mi ya Rasulallah. ìdálá ìdálá lẹ́mọ̀ràn délé kọ́lé mi ya Rasulallah. Mawulẹ̀ dààmú ká mọ́ o, mawulẹ̀ fowó ká mọ́.
ìwọ tó ń wádìí àṣírí ṣé wàá máa dùn ní mùkútà àṣírí bàbá mi wọ́n máa dùn ló gbójúlé lọ́sàn-án lóru Mọ̀lánà Amadu Mukutaru kò fi mọ̀ wọ́n mọ̀ sílẹ̀ wọ́n dàmà nílé ànábì àwọn húlàmáwù àwọn tí wọ́n lójú nú wọ́n máa pàkàdọ̀ lọ́hùn ní Mọ̀lánà bàbá yé ìdá 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 ìdálá nímọ̀ràn tó lè kọ́ lébé yàrá sólàlà. ìdálá nímọ̀ràn tó lè kọ́ lébé yàrá sólàlà. yàrá sólàlà. yàrá sólàlà. yàrá sólàlà. yàrá sólàlà. kéde lógo Ṣéhù Amadu. yàrá sólàlà. kéde lógo Mọ̀lánà. yàrá sólàlà. Muhammadu Rasulullah. yàrá sólàlà. amúwẹ̀ wá nílùú Èkó. yàrá sólàlà. àfa tọ́lọ́ fún lówó. yàrá sólàlà. tí òkú owó yẹn pamọ́ tó ná. yàrá sólàlà. fáwọn aláìní ẹ̀ mú jáde. yàrá sólàlà. ṣe bó mọ àfa tiẹ̀. yàrá sólàlà. ìwọ gángan mọ bàbá tiẹ̀. yàrá sólàlà. bó ṣe lówó tó kò sí géètì. yàrá sólàlà. bó ṣe lówó tó kò sí géètì. yàrá sólàlà. ó lóun ò fẹ́ rí tálíkà mọ́ o. yàrá sólàlà. àṣewà Amadu Mukutaru. yàrá sólàlà. bàbá wa ń dájọ́ sílẹ̀. yàrá sólàlà. tàná ni wọ́n ń kó lónìí. yàrá sólàlà. sórí yìí tá ń dá lónìí. yàrá sólàlà. ọmọ bàbá ló máa kó yẹn. yàrá sólàlà. gbogbo ẹ̀ náà kọ́ lóògùn. yàrá sólàlà. àṣesílẹ̀ làwọn wá bá. yàrá sólàlà. yà sọ pé àtúbọ̀tán ló ṣe kókó. àtúbọ̀tán ló ṣe kókó. gbogbo ohun tá a bá ń ṣe káàtì ọ̀la. àtúbọ̀tán ló ṣe kókó. solo 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 solo. àtúbọ̀tán ló ṣe kókó. gbogbo ohun tá a bá ń ṣe káàtì ọ̀la. ọmọ bàámà tèmi mo dúpẹ́. sọ ibùdarí àdìrà máa fi há. olórin tẹ́ ẹ bá rí tí yẹ ẹ̀yìn olórin ẹgbẹ́ ẹ lọ wọlé wọn wọ ẹni ẹ̀yẹ ni. ẹni àbùkù ni ẹni ìdọ̀tí ni. wàá ṣe máa yẹ ẹ̀yìn olórin ẹgbẹ́ rẹ ó bá jẹ́ Sakiru àbá Sakira. tá a bá ti jọ pàdé ní mi ìdánù báyìí ká máa ń ṣàpálẹ̀ ara wa. Alkarim ọmọ ara man yukrim. Azakiru ọmọ ara mo kí o. nínú olólùfẹ́ bàbá wa Muhammadu Rasulullah. kí ló kọ bàbá mi? ọmọ ara ọmọ bàámà Àjọkẹ́. bá mi mi ka ìlú ọlá ìwájú o. òyìnbó èlébò mi ka ìlú. òyìnbó èlébò mi ka ìlú. ọlá ìwájú ìgbà ni mo ṣe. nínú olólùfẹ́ Ṣéhù Amadu Mukutaru. ipò tọ́lọ́hún gbé yín sí ọ̀làríwájú o kọ́lọ́hún máa ṣe fà ọ́ wálẹ̀. ìmùlẹ̀ bá mi àtàyè ṣe wálé yóò la ìjà kí mọ̀ mí kọ́lọ́hún máa pamọ́ lánàá. ògo Ìlọrin Ṣéhù Wàsíù. ògo àgbáyé àtàyè ṣe olùdásílẹ̀ Assalam Petroleum mo kí bàbá.
kọ́láhùn máa ṣe fa ọwọ́ lẹ̀ o wà á máa ga sí bọ́ọ̀lù ọba ọ̀yà wúlámà hù ẹ ò rí ọmọ ti sún. wúlámà hù ẹ ò rí ọmọ ti sún. àdúgbò fọlọ́ ló fàlùbárí ká sí kéwù wá. wúlámà hù ẹ ò rí ọmọ ti sún. ó ti sún gan. wúlámà hù ẹ ò rí ọmọ ti sún. àdúgbò fọlọ́ ló fàlùbárí ká sí kéwù wá. ọmọ àrà kí ló dé ṣèbí wọ́n ní òsì káàṣì níbo lẹ ti rí káàṣì ọmọ àrà wọ́n ní òsì káàṣì mo wá bí Ṣéhù Amadu níbo lẹ ti rí káàṣì àwọn tá a dá mọ̀ tẹ́lẹ̀ fáwọn ni wọ́n tẹ́lẹ̀ àwọn náà ń parọ́ pé kò sí káàsì tó yẹ ká ràn yàn lọ́wọ́ wọ́n ní ò sí káàsì. ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ ṣàánú wa nítorí káàsì ó ti ń gbógun sílẹ̀ ìyàwó níyàwó ó ti ń daya láya ṣẹ́wọ́kọ lọ́kọ ó ti ń gbọ́kọ lọ́kọ nítorí káàsì. Ṣéhù Amadu Alimukutayu ẹ̀yin lẹ dá yìí sílẹ̀ ló jẹ́ pé Ṣéhù Amadu ẹ correct Ṣéhù Amadu ẹ correct tó sọ̀rọ̀ ó ti forget Muhammadu Rasulullah Global Family ó ní kọ̀mọ́ndà ìtí mo fẹ́ mẹ́ gbọ́ lẹ́nu rẹ lélẹ́yìí. Ṣéhù Amadu ẹ correct tó sọ̀rọ̀ ó ti forget gbogbo tí ẹgbẹ́ let bàbá o gbogbo tí ẹsẹ̀ let kọ́ba má ṣe reject kọ́tà má má dé set Ṣéhù Amadu lẹ́nu ọlọ́run ẹ̀ set. Bàbá lẹ́nu ọlọ́run exalt àwọn ọ̀tá fẹ́ máa lament yóò lè pa ẹ forget gbogbo tí ẹ gbé first pátápátá lẹ máa harvest èrè tó tún gba divest Ṣéhù Amadu òun ló tún ka next. Bàbá o so ti yé wọn wọn ò get tí ò bá yé wọn forget. gbogbo ọ̀tá Ṣéhù Amadu wọ́n máa kánú dé last ni. ó yà sọ pé amára wa o amára wa. ijó yín ni mo fẹ́ rí àní amára wa o amára wa. àwa olólùfẹ́ Ṣéhù Amadu àmàrà wa àwa ọmọ Alimukutayu àmàrà wa. bí Muhammadin